Tóyìn Abraham náà ti gbéra ló di fẹ́ báyìí o, ó sì ti balẹ̀ bàgẹ́ ní ọ̀dọ̀ àwọn ìbẹ́ta Lateef Adédìméjì àti Mobimpe o. Bó ti débẹ̀ nǹkan àrà ọ̀tọ̀ lòun tún ṣe níbẹ̀ o. Funke Akindele mà ti fi gbàjarè síta, ó ní òun ò tiẹ̀ lè dákẹ́ mọ́ o nípa bí wọ́n ti ń pín àmì ẹ̀yẹ ti AMVCA. Bẹ́ẹ̀ ni ó ṣe sọ ẹ̀dùn ọkàn rẹ̀ síta. Ẹ ra bá mi fìdílé nǹkan ẹgbàpò tí yín tàbí àga ìfẹ̀yìntì kẹ́ra bá mi wá fi jẹ ìgbádùn ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ti máa mú wá fún yín bó ti ń gbóná fẹlifẹli àti bó ti ń lọ nígboro ayé, àwa ò ní jẹ́ kí tí yín ó di sí i. Ọ̀rọ̀ Tóyìn Abraham ó mà ti gbéra báyìí, ó sì ti balẹ̀ bàgẹ́ nílé àwọn ìbẹ́ta, ìyẹn ìbẹ́ta àwọn Lateef Adédìméjì àti Mobimpe. Bẹ́ẹ̀ ni ó balẹ̀ síbẹ̀, òun náà ti lọ síbẹ̀ láti lọ kí wọn kú ewu ọmọ àti láti lọ bá wọn yọ ayọ̀ ọmọ eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí. Àwọn Yorùbá máa ń pé bẹ́ẹ̀ bá ń gbọ́ gbégbégbé ẹ̀yin náà tètè bá wọn gbé kí wọ́n má bàa gbé sẹ́yìn ìkùlé yín. Eléyìí ni Tóyìn Abraham ṣe tóun náà fi gbéra láti ilé rẹ̀ ló di bàgẹ́ nílé àwọn ìbẹ́ta o, ló bá lọ kí wọn sílé. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ náà ni wọ́n sì ń gbóṣùbà káre fún tí wọ́n kan sára sí wípé ohun tó ṣe yìí òun ló dára lọ́pọ̀lọpọ̀, wípé torí pé kí ni ká bóníre yọ̀ kí wọ́n lè bá wa náà yọ̀, torí a ò tiẹ̀ mọ̀ bóyá lélẹ̀ tó ṣe yìí bóyá ìbẹ́ta tó ń bọ̀ bóyá ilé rẹ̀ náà ni yóò tún balẹ̀ bàgẹ́ sí. Èyí la gbọ́ tí àwọn olólùfẹ́ àti àwọn èèyàn lórí ayélujára tí wọ́n ń sọ lọ́tùn lósì. Bó ti wá débẹ̀ fúnra rẹ̀ gan ló fi ẹnu ara rẹ̀ sọ àwọn ọ̀rọ̀ yìí ní orí ayélujára. Ó ní bóun ti débẹ̀ láti lọ kí wọn, bó ti kí àwọn ọmọ náà tán tó jókòó kò pẹ́. Bẹ́ẹ̀ ni grandma àwọn ọmọ yìí jáde síta tó béèrè lọ́wọ́ òun pé ṣé òun ó jẹun. Bẹ́ẹ̀ lòun fi tayọ̀tayọ̀ dá wọn lóhùn wípé òun ò ṣe ní jẹun, èèyàn kì í bóúnjẹ bínú. Bẹ́ẹ̀ ni ìyá ṣe wọlé, wọ́n ṣe wọnú ilé ìdáná nìyẹn tí wọ́n sì dáná fún un. Wọ́n dá iná yìí tó yẹ pé oúnjẹ tí wọ́n sè fún gan àjẹpọ́nkálá òun ni oúnjẹ tí wọ́n gbé síwájú rẹ̀ tóun sì farabalẹ̀ tí òun jẹ. Ṣé ẹ mọ̀ wípé ó ní adùn kan tí oúnjẹ àwọn ìyá àgbàlagbà yẹn tí ó máa ń bá wá, ó wà natural, kì í ṣe wípé bóyá wọ́n tún kó gbogbo àwọn èròjà lóríṣiríṣi sí, ṣùgbọ́n ó ní bí wọ́n ti máa ń ṣe oúnjẹ wọn. Ó sì ròyìn bí òun ṣe gbádùn oúnjẹ tí grandma yìí tí wọ́n sè fún òun dáadáa. Pé ó ti fi ọ̀rọ̀ yìí lérí ayélujára ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní fi rẹ́rìn tí wọ́n sì ń sọ fún wípé gẹ́gẹ́ bí ó ṣe lọ síbẹ̀ àwọn tiẹ̀ ti mọ̀ wípé bí orúkọ rẹ̀ lóòrò ni bí nǹkan míì ni, pé gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ̀ pé oversabi àǹtí òun ni wọ́n máa ń pè é. Bó ti débẹ̀ ló tún lọ ṣe oversabi. Abẹ́ ò rí wípé gbogbo ẹ̀ ayọ̀ náà ni, ayọ̀ abara kínkín. Bàbá sì ti ń bára wa yọ̀, òun náà ni àwọn ènìyàn náà wọ́n ó máa bá àwa náà yọ̀. Èyí la rí lórí ayélujára wípé Tóyìn Abraham òun náà ti gbéra, ó ti lọ kí àwọn ìbẹ́ta sílé, wọ́n ní ká bóníre yọ̀ kí wọ́n lè bá àwa náà yọ̀. La rí lórí ayélujára ta ní ká mú wá sétí gbọ́yìn. Ohun tí ẹ̀yin náà bá wá rò nípa ọ̀rọ̀ yìí, nípa ìròyìn eléyìí tá a mú wá fún yín lónìí, ẹ ra bá wa fi sí abala àríwísí eléyìí tí àwọn olóyìnbó máa ń pè ní comment section, torí wípé gbogbo èrò ọkàn tí yín òun náà ni àwa náà fi máa mú ìròyìn ọ̀tun láwọn sì fi máa mọ ohun tó bá wà ní ọkàn yín lórí àwọn ìròyìn tí à ń mú wá fún yín. Funke Akindele ó ti fi gbàjarè síta o, ó ti sọ̀rọ̀ sókè báyìí. Ó ní béèyàn bá dákẹ́ tara rẹ̀ á bá dákẹ́, òun ni ó fi ọ̀rọ̀ yìí ṣe o. Ó ti bọ́ síta, ó ti sọ wípé òṣèlú ó ti wọnú ọ̀rọ̀ AMVCA eléyìí tí wọ́n ń ṣe yìí o. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé bẹ́ẹ̀ bá gbàgbé, bẹ́ẹ̀ bá sì gbàgbé, àwa ó rán yín létí wípé láti ọdún 2022 òun ni ó ti gba àmì ẹ̀yẹ kẹ́yìn nínú ayẹyẹ AMVCA eléyìí tí wọ́n máa ń ṣe ní ọdọọdún yìí. Láti ọdún 2022 tó ti gba àmì ẹ̀yẹ yìí, nígbà tó gba àmì ẹ̀yẹ náà ó kí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ pátápátá, ó sì tún fi àmì ẹ̀yẹ náà ó tún fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba fún oore eléyìí kàbìtìkàbìtì èyí tó ṣe fún un. Ṣùgbọ́n láti ìgbà náà àràrúgbó tó ń jàjìkẹ́ mọ́ o, kò tiẹ̀ sí nǹkan kan tí wọ́n fi pe orúkọ Funke Akindele mọ́ láti ìgbà náà. Bó ti
di ọdún yìí ni Funke bá gbóhùn sókè ló bá ní ọ̀rọ̀ òṣèlú ti wọ̀ o, wípé níṣe ni wọ́n ṣàkàn fún àwọn tí ó bá wù wọ́n, pé bóyá aáwọ̀ kan ti ń bẹ láàrin wọn, òun ni ò jẹ́ kí wọ́n ó fún Funke ní àmì ẹ̀yẹ kankan mọ́. Ló bá sọ̀rọ̀ sókè, ó ní ẹjọ́ ládùúrú gbogbo àwọn eré eléyìí tí òun máa ń fi léde yìí àti àwọn eré tí òun máa ń gbé kalẹ̀ fún ti AMVCA yìí, kò wá sí ọ̀kankan tí ó tó gbégbó orókè nínú àwọn eré òun yìí. Gẹ́gẹ́ bí àwọn èèyàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé bí àwọn èèyàn bá ń wo eré Funke Akindele níṣe ni wọ́n máa ń kọ́gbọ́n tó pọ̀ níbẹ̀, wípé ṣé kò wá sí ọ̀kankan tó tẹ̀ wá gbégbá orókè nínú àwọn eré tí òun máa ń fi lélẹ̀ yìí. Nígbà tó di ọdún 2023 bí wọ́n ti ń ṣe gbogbo àwọn AMVCA yìí, bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé ó tiẹ̀ ní eré kan tí ó gba ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ ní ọdún 2023 yìí. Eré yẹn ni wọ́n ń pè ní Aníkúlápó, tí ó sì jẹ́ wípé ẹni tí ó ṣe eré yìí jáde, tó gbé eré yìí jáde, àmì ẹ̀yẹ tó kó lọlé ní ọdún náà yóò tó 6. Ló bá ní ṣé Aníkúlápó yìí ṣóhun nìkan ni ó gba gbogbo àmì ẹ̀yẹ ní ọdún 2023 ni. Bákan náà nígbà tó di ọdún 2024 kò tiẹ̀ wulẹ̀ lọ rárá ni bẹ́ẹ̀ sì ni wọn ò porúkọ rẹ̀ wípé bóyá ó gba àmì ẹ̀yẹ kankan àbí bẹ́ẹ̀ kọ́. Ní Funke Akindele ló bá di ọdún yìí ló bá sọ̀rọ̀ sókè wípé ṣé kò tiẹ̀ wá yẹ kí òun rí àmì ẹ̀yẹ kankan gbà ni. Bẹ́ẹ̀ ni àwọn olólùfẹ́ rẹ̀ náà bá gbé ọ̀rọ̀ yìí náà bá bẹ̀rẹ̀ sí ní gbà bí ẹni gbàgbá ọtí, wọ́n ń gbà bó ṣe ń lọ ní ọkàn tiwọn náà lolúkálukú ń sọ tiẹ̀ jáde wípé ó dà pé ọ̀rọ̀ òṣèlú ti wọ̀ lóòótọ́ torí wípé káàkiri jákèjádò gbogbo ilẹ̀ àgbáyé òun ni wọ́n ti mọ Funke Akindele ní Nàìjíríà àti lókè òkun, tí wọ́n sì mọ̀ pé èèyàn pàtàkì ni Funke Akindele. Ní àwọn òkè òkun gan wọ́n ń fún ní àwọn àmì ẹ̀yẹ, ká tó wá sọ wípé ní orí ilẹ̀ bàbá títí ẹ̀ gan, ìyẹn ní ilẹ̀ Nàìjíríà, torí a ṣáà mọ̀ pé ọmọ ilẹ̀ adúláwọ̀ ni. Ní ò wá rí àmì ẹ̀yẹ kankan gbà láti bí ọdún 4-5 sẹ́yìn. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn ṣe ń gbé ọ̀rọ̀ yìí náà ṣe ń gbèpò yẹnu lórí ayélujára, tí wọ́n sì ń sọ oríṣiríṣi èrò ọkàn titi wọn ní orí àwọn ọ̀rọ̀ yìí. Ṣe sì mọ̀ wípé ìlú gángan lọ̀rọ̀ ayé, ibi tó bá kọjú sẹ́nìkan ẹ̀yìn ni ó kọ sẹ́lòmíì. Bẹ́ẹ̀ làwọn míì ṣe tún gbé ọ̀rọ̀ yìí gbọ̀nà bòmíì. Wọ́n ní bóyá nítorí wípé Funke Akindele ìyẹn Funke wá, wípé bóyá torí pé kò tiẹ̀ wulẹ̀ farahàn níbi AMVCA yìí mọ́, òun ni ò jẹ́ kí wọ́n máa fún ní àmì ẹ̀yẹ yìí mọ́, pé torí tó bá jẹ́ wípé òun farahàn níbẹ̀ ó ṣeé ṣe kí wọ́n fi àmì ẹ̀yẹ kan kí wọ́n tún fi yẹ òun náà sí, torí wípé kò sí ìdùnnú gbogbo àwọn olólùfẹ́ wọn, òun náà ni wọ́n máa wá. Ó ní tó bá jẹ́ wípé bóyá torí wípé kò lọ sí ibẹ̀ mọ́, bóyá ìdí nìyí tí wọn ò sì fi àmì ẹ̀yẹ kankan dán wò mọ́. Làwọn ẹlòmíín náà bá tún sọ wípé bí ò ṣe lọ yẹn náà ló dára, torí pé ó sàn kí ó má kúkú lọ kí wọ́n sì má fún lámì ẹ̀yẹ ju pé kó lọ kí ó wá dàbí ẹni fi ní ṣẹ̀sín lọ, wípé eléyìí kò bójúmu rárá. Ẹ gbọ́ kí lẹ̀yin náà rí sí ọ̀rọ̀ àwọn AMVCA yìí. Ṣé òṣèlú ti wọ̀ ni àbí ẹni tí ó tọ́ sí òun náà ni wọ́n ń fún ní àmì ẹ̀yẹ yìí? Eléyìí la rí gbọ́ lórí ayélujára káàkiri, bó ti ń fò káàkiri, òun náà la ní ká mú wá sétí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín àti gbígbọ́ tí ẹ̀ ń gbọ́ wa. Etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ fi ń wò wá ìyẹn náà ò ní fọ́. Àwa náà a ó máa rí yín bá láti máa fún yín ní àwọn ìròyìn bó ṣe ń gbóná fẹlifẹli tó àti bó ṣe ń lọ nígboro ayé. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín o. Ó dìgbà kan náà.